Ẹ mà kú àbọ̀ sí ìkànnì HMTV, ìkànnì ayélujára ti YouTube. Lágbára Ọlọ́run, èmi àti ẹ̀yin a ó máa ríra wa pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ṣúmìwá Emmanuel, orúkọ mi kò yí padà, òun lorúkọ mi. Gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi, lágbára Ọlọ́run, ayé kò ní fi ọ̀rọ̀ ẹnu wa gbaṣọ lára wa. Àní ayé, wọn ò ní fọ̀rọ̀ ẹnu wa gbaṣọ lára wa o. Ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ni ò mọ̀ wípé ọ̀rọ̀ nágbára. Ọ̀rọ̀ tí ẹ̀dá ń sọ, púpọ̀ ọ̀rọ̀ ló múre bá ènìyàn. Bẹ́ẹ̀ náà ni púpọ̀ ọ̀rọ̀ tẹ́dá ń sọ ló mú òdìkejì ire bá ènìyàn, èyí tí wọ́n ń pè ní ibi. Lágbára Ọlọ́run, ibi ò ní kàn mí, bẹ́ẹ̀ ni kò ní kàn yín. Ìtàn láyé, òun lètò. Ìtàn kan ni mo fẹ́ mú wá o. Mi ò ní dárúkọ ibi tó ti ṣẹlẹ̀, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé a ò kí dárúkọ ní orí ìtàn tí a bá mú wá. Ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà ńbẹ̀ la fẹ́ kí kó wa kó dì mú. Láìpẹ́ láì jìnnà, ẹ máa rí àwọn eré ìtàgé lórí ìkànnì HMTV yìí. Lágbára Ọlọ́run, à ń ṣètò ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ọba á kú máa fún wa ṣe. Bẹ́ẹ̀ ni ojú ò ní tì wá, lágbára Ọlọ́run ọba. Màmá kan ló sọ wípé ọ̀rọ̀ ẹnu ló kó bá òun. Ọ̀rọ̀ ẹnu a máa kó bá ni. Òun làkọlé ìtàn tí mo fẹ́ ká mọ̀ yìí o. Ọ̀rọ̀ ẹnu a máa kó bá ni. Màmá yìí, wọ́n ní nígbà tí àwọn wà ní ọ̀dọ́, táwọn ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, àwọn jẹ́ ẹni tí ó rorò púpọ̀. Ṣùgbọ́n àwọn ò mọ̀ wípé àwọn gangan fúnra ra wọn rorò. Ṣùgbọ́n ọjọ́ kan ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ káwọn mọ̀ pé ohun táyé bá fi ń pè ní nígbà míì ó máa ń rí bẹ́ẹ̀. Wọ́n ní àwọn ò mẹ́nìkan àìsọ̀rọ̀ sí. Bẹ́ẹ̀ ni tamidànù ni wọ́n, yẹn ni pé àwọn ò gba ìwọ̀sí. Ẹ̀dá tí ò bá gba ìwọ̀sí, ẹ jẹ́ mọ̀ wípé nígbà míì a máa gba ibi mọ́ra. Màmá yìí sọ wípé àwọn bínú lọ́jọ́ kan. Àwọn àti ará àdúgbò táwọn jọ ń gbé, wọ́n ní àwọn sọ̀rọ̀ sí débi pé ó fi ọmọ, ó fi sọ̀rọ̀ sí wọn. Àwọn wá gbéra, àwọn sọ wípé àwọn fẹ́ dá lóró. Wọ́n ní ọ̀rọ̀ làwọn sọ o, láì mọ̀ wípé orí ara wọn lọ̀rọ̀ yìí máa padà sí. Àwọn sọ pé ṣé ọmọ ló bí ṣá nínú ìbínú? Ṣé àwọn pé ẹni tó bá ti ń bínú, ṣe bó sì dìgbà tí ọmọ bá wò ó dàgbà kó tó mọ̀ pé òun bímọ. Wọ́n láti sọ wípé kò ju ọ̀sẹ̀ kan, kò tẹ́ ẹ̀ pé ọ̀sẹ̀ kan, tí kan nínú ọmọ àwọn kú, ìyẹn tó di aláìsí. Wọ́n náà wá wò pé kí ni tó ṣẹlẹ̀ yìí, kí ni tó ṣẹlẹ̀ yìí. Kódà ọ̀nà obìnrin táwọn tún jọ jà gan, òun tó wá kí wọn. Ṣùgbọ́n àwọn làwọn mọ̀ pé àwọn sọ̀rọ̀ láti sọ̀rọ̀ òdì sí màmá táwọn tó ń jà yìí. Àwọn sì ń rò nínú ọkàn àwọn pé ẹni pé kíkan nínú ọmọ rẹ̀ ṣaláìsí, kíkan nínú ọmọ rẹ̀ ṣaláìsí. Kódà ọ̀rọ̀ táwọn sọ lọ́jọ́ yẹn làwọn rántí pé ṣe bó dìgbà tí ọmọ bá sín kó tó mọ̀ pé òun bímọ. Wọ́n ní olóòtú, wọ́n ní ẹ jẹ́ á máa ní sùúrù o. Ohun táwọn ń rò sẹ́nìkan, òun ló padà wá bá wọn. Ṣáà mọ̀ wípé gbogbo orí kọ́ ló ṣe fi ṣépè, gbogbo orí kọ́ ló ṣe fi bú. Gbogbo ẹ̀dá tẹ̀yin wò, orí le jura wọn lọ.
obìnrin yìí wípé ọ̀nà olóòtú orí obìnrin yìí le, bẹ́ẹ̀ jẹ́jẹ́ ẹ̀ ló máa ń lọ, ṣùgbọ́n àwọn ò mọ ìbínú tó bí wọn lọ́jọ́ yìí. ọ̀rọ̀ ẹnu àwọn, wọ́n náà mọ̀ pé ọ̀rọ̀ ẹnu àwọn ló padà kó bá wọn o. Lágbára Ọlọ́run, ọ̀rọ̀ ẹnu mi, ọ̀rọ̀ ẹnu rẹ kò ní kó bá o. Àmín. Ṣùgbọ́n ẹ máa jẹ́ ká bínú níwọ̀n, torí pé ọ̀rọ̀ ẹnu téèyàn sọ nígbà míì ní ibi a máa kó bá ni o. Bó ṣe é mú ire bá ni téèyàn bá gbàdúrà, bẹ́ẹ̀ náà ló mú ibi bá ni. Lágbára Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí, ibi òkú ní kàn ní. Ẹ bá mi share ìtàn yìí, ẹ bá mi share ẹ̀, ẹ bá mi pín káàkiri. A ò lè sọ ẹni tó máa gbà, a ò lè sọ ẹni tí Elédùà máa lò ó fún. Ẹ jẹ́ ká ṣọ́ra fún ọ̀rọ̀ ẹnu o. Ṣómùyíwá Emmanuel, láìpẹ́ a ó tún ríra. Ire o.